hello bàbá wa síwájú Bọ́lá Ahmed Tinubu wàláhì ìkànnìyàn o ọlọ́run aláàánú gbọ́ ìkànnìyàn ọ̀dájú sí nìyẹn ẹ sì ń gba omijé kíkorò lójú àwọn mẹ̀kúnnù pàápàá jùlọ ọ̀nà kan náà táwa mẹ̀kúnnù tó ń gbà tá a fi rán ọmọ wa ní skul gbogbo yín náà lẹ́jọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe introduce kg ẹ introduce pìrìkìnì kankan láyé tiwa wọ́n ní bọ́mọ ọwọ́ àáfọwọ́ kẹtí báyìí ni ká tó dípa bẹ̀rẹ̀ skul bẹ́ẹ̀ báyìí ẹ̀yin náà lẹ ṣe àwa bẹ̀rẹ̀ skul tó ń gba ọmọ wa wá kàwé ọwọ́ dásìkò yìí níwọ̀n bá àgbàtẹ́ ti mọ̀ wípé ọmọ àwa mẹ̀kúnnù a lè rán ọmọ sí private school private university ṣùgbọ́n èyí ti mọ̀ pé gbogbo àwọn ọmọ ti yín pátá private university ni wọ́n máa lọ private university kẹ̀rẹ̀ ní bọ́ ọba ṣe wàhẹ́kẹ́ lọ́mọ ọdún 10 private university ready láti gbà ẹ́ èyí sùkúù ìjọba táwa mẹ̀kúnnù náà tó ń pè tọ́ àmọ́ wọn ò ní sáláì mọ́kà ẹ wò fi tó tẹ́ tó gbé jáde orí mẹ̀kúnnù òbíyín orí ọmọdé orí àgbà òbíyín bàbá wa Tinubu tẹ́ ẹ bá dẹ́kọ̀ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ni já olórí ìfaraniwá lára ọlọ́wọ́ á níyín lára ọ̀run á níyín lára gbogbo orí ọmọdé orí àgbàlagbà yóò níyín lára tẹ́ ẹ bá ní nẹ́ra torí ìjọba ànẹ́ra lẹ́ ń ṣe fún wa yìí ìjọba tí ò nítumọ̀ ìjọba burú ilẹ̀ ṣe láwa mẹ̀kúnnù lórí orí wa òbíyín ẹlẹ́dàá wa òbíyín gbogbo omi Nàìjíríà òbíyín gbogbo nǹkan Nàìjíríà gbòdì lára yín tẹ́ bá lẹ̀ ní gbogbo mẹ̀kúnnù tẹ́ bá lẹ̀ pa mẹ̀kúnnù sáyé ni gbogbo alẹ́ fẹ́ ọ̀run tán Ọlọ́run ní gbà fún yín ọba tó mú Abacha kúrò nílé Aso Rock nígbà táyé ẹni wa lára yóò mẹ́yìn náà kú mbẹ́ tẹ́ bá lẹ̀ ní gbọ́ ẹ̀ nígbà àbẹ́ náà kú fún yín ṣùgbọ́n tẹ́ bá kú ẹkú náà ni torí gbogbo wa láti mọ̀ pé awálé ayé àálọ́ náà ni ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe dáadáa kí ló tẹ̀ tiẹ̀ rogbo tẹ̀ tí ń bá bọ̀ kí ló tẹ̀ rogbo orúkọ yín tẹ̀ tí ń bìrì látọdún yìí àsóògbẹ presidency ń gbẹ̀yìn ni ẹ wá débẹ̀ tán ẹ wá sọ pàkọ́lùkè ẹ wá sọ fún wa pé ìjọba ológun ọ̀dà kí ni ìjàtọ̀ ìjọba yín sí ìjọba ológun tá à ń sọ nípa èyí ọ bẹ́tà kẹ ẹ rú lẹ́ẹ̀mejì kẹ ẹ mọ tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ ẹ sì mọ tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ ẹ fẹ́ sí ni bẹ́ẹ̀ bá lẹ̀ wá ní ṣe orí ọmọdé orí àgbà tẹ̀ ń dá lóró báyìí wọn ò bí yín bẹ́ẹ̀ ni ó ṣe rí.